wá rí àgbàlagbà kan tí ó dìde tó sọ pé páyà ẹ dákẹ́ àwọn àgbà náà dà èwo láti bú tán nú àwọn àgbà ọ̀kan náà tó burú lára ilẹ̀ Yorùbá ní pé kọ́rọ̀ wọn ti tọrọ kan ti máa sáré lébẹ̀lì ẹnìkan pé Ọbásanjọ́ ìsọmọ ilẹ̀ Yorùbá bí ìjọba nìkan ni mo rí gbogbo agbára tí wọ́n ní wọ́n fi sílẹ̀ fọ́mọ majority àwọn alágbára Yorùbá wọ́n gbé agbára yẹn lọ́rùn bẹ́ẹ̀. Mo ti sọ níbi wáàsí kan rí mo ní tágbára yìí bá ń bẹ lóòótọ́ àwọn onísáyẹ̀nsì tán jọ ọmọ Yorùbá ẹ pé wọ́n kán tójú bọ̀ ẹ mọye billions of dollars tá a fi ra ọta àbọn ni táyé ẹ̀ta bá ń bẹ lóòótọ́ ètò bá ẹbọ ọbẹ̀ ní òjò kó gbogbo wa pọ̀ ẹyọ ẹbọ ọbẹ̀ kúrò ẹ go deeper into it scientifically kí ni chemical reaction tí ò jẹ́ kọ́ta ó wọ ara ẹni ẹ sọ di tẹ́bílẹ̀tì k'Amẹ́ríkà ó máa kó dọ́là àwọn wàrà lọ́wọ́ wa kí ló burú bẹ́ẹ̀ àmọ́ ńgbà tí Yorùbá ò yọjú Yorùbá láwọn légbé wọ́n láwọn ní nǹkan tó jẹ́ pé tó bá kásẹ̀ sókè ẹ̀ ní rí àlọ́ rẹ̀ lárí àràbọ̀ Chinese ti wá sí nylon tó jẹ́ pé tí wọn ò bá fẹ́ kán rí ìyàn tán bá wà nínú igbó nylon yẹn wà transparent tó bá fi cover ara rẹ̀ round ẹ lè rẹ́ni tí ń bẹ láàrin ẹ dẹ̀ máa rí inú nylon yẹn bẹ̀tẹ̀ ẹ lè rẹ́ni tó dúró mẹ́fà sóògùn ni wọ́n ṣe débẹ̀ ní sáyẹ̀nsì ìṣòwò bí Yorùbá bá ṣe àgbo tí ń jẹ́ tó lè mú ibà kúrò tó wá yàtọ̀ ságbo tó kù Yorùbá ó fi epo yípo wọ́n wá de òfin oríṣiríṣi ó forí balẹ̀ ń bí kó tó débẹ̀ ní tó sọ agbára Yorùbá dọ̀lẹ́ nìyẹn bọ́lá wọn bá fòrè fẹ́ fọ ẹ. dákúlò kódà bọ́lá wọn bá fòrè fẹ́ fọ ẹ. dákúlò kódà alásìlóore ẹ̀dá omi àṣà bámọ̀ gbogbo alásìlóore ẹ̀dá omi àṣà bámọ̀ bọ́lá wọn bá fòrè fẹ́ fọ ẹ. dákúlò kódà. àìmánéjì orí Ọlọ́run ní gbogbo ilẹ̀ Yorùbá ló fi di tàwọn ẹlòmíì tán ẹ wò lẹ́nu gbogbo ibi tó jẹ́ ìgboro major cities ilẹ̀ Yorùbá àwọn aràn kan ti ra gbogbo ìgboro tán tèkó larí tá ń wí níjọ́sí ẹ lọ sí gbogbo capital city ilẹ̀ Yorùbá ẹ wá sí Ìbàdàn ẹ mú láti Lebanon Street àwọn aràn wo ní àní gbogbo tó wà bẹ́ẹ̀ ẹ lọ sí Òṣogbo Òkè Fíà majority ti ń bẹ́ẹ̀ bí àwọn wo ní àní ẹ lọ sí Ìlọrin ní Taiwo Road majority àwọn nǹkan ilé àjòjì tó lọ rẹ́rẹ́rẹ́rẹ́ àwọn ará wọn ní ara gbogbo rẹ̀ náà ẹ kú òun bẹ́ẹ̀ padà sẹ́kù ẹ mú láti Tinubu lọ sí MS ẹ dá padà ẹ dẹ́kun yìí ẹ kúrò ń bẹ̀ ẹ lọ sí Àjà ẹ kúrò ń bẹ̀ ẹ lọ gbogbo bẹ̀ yẹn àwọn tribe wo ni wọ́n ra gbogbo bẹ̀ yẹn tán ẹ kúrò ń bẹ̀ padà Ságége àwọn ará wọn ní ara gbogbo bẹ̀ tán ilẹ̀ mélòó lọ́wọ́ á kù fún Yorùbá gangan àwọn ọ̀ràn kan ti gbàgbóró àwọn ọ̀ràn kan dẹ̀ ti gba gbogbo bọ́dà ilẹ̀ Yorùbá làwọn ṣẹ́tù sí Yorùbá nílẹ̀ wọn dáko àwọn débẹ̀ wọn tẹ́kọ̀ báyìí wọ́n fi ẹran wọn jẹ oko Yorùbá ebi wá dé nílẹ̀ Yorùbá ọ̀dọ́ Yorùbá ò sí lóko mọ́ arúgbó lóko a mánéjì orí Ọlọ́run àwọn ọ̀dọ́ tá a tún wá ń bẹ tó yẹ ká ronú pé kí lọ́jọ́ iwájú wa ájà là ń pariwo ń dọ́kọ̀ọ̀kan là ń pariwo every time ìjà ní technique oúnjẹ wo la fi sílẹ̀ fúnra Yorùbá tá a fẹ́ jẹ báyìí èèyàn mélòó ní dáko nílẹ̀ Yorùbá I'm into agriculture mo understand tí ń ṣẹlẹ̀ nínú agric ilẹ̀ Yorùbá kódà àwọn ọ̀rẹ́ mi wá láti ilẹ̀ Haúsá láti ilẹ̀ Ìgbò wọ́n á wá dáko lórí ilẹ̀ Yorùbá bí 1000 seka 2000 seka wọ́n á dáko yẹn tán báyìí wọ́n á dẹ̀ kó tírélà wá láti wá fi kó èrè oko yẹn lọ tí ó dẹ̀ sẹ́ni tí ó stop wọn. Ẹ̀ẹ́dẹ̀ lè rírú ẹ̀ kó lọ́dọ̀ tiwọn. Lẹ́yìn báwọn náà tí ó bá wá ta oúnjẹ fún wa lóko. Oúnjẹ wo ló wá kù tá a ní? Ẹ̀wà pupa nọ́ọ̀tì ní kó wá. Iṣu Àbújá là ń jẹ jù nílẹ̀ Yorùbá. Ráìsì Àbújá, ráìsì nọ́ọ̀tì là ń jẹ jù nílẹ̀ Yorùbá. Màálù wọn là ń jẹ jù nílẹ̀ Yorùbá. Àbíbí àkábá àwọn gómìnà wa sọ̀rọ̀. Gbogbo gómìnà ilẹ̀ Yorùbá ẹ jẹ́ kí agriculture jẹ́ àkọ́kọ́ tẹ́ gbélé yàrá ẹ̀. Àṣeyẹn ọ̀tọ̀ ní nǹkan tí ìran Yorùbá ń tà lé kiri anásùn lè ná sí. fi bẹ̀rù wí wọ́n fi yàdọ̀rí bàdún lè bá a lè wáyé lámúyẹ sí òrò
lè fàdàmú bàdún ní bàdé wáyé lẹ́múyẹ sí òru lè fàdàmú. tó bá bẹ nínú ìlú kan táwọn bàbá rẹ bá kọ́kọ́ débẹ̀ àlejò ṣòro gbà pàápàá jùlọ nílẹ̀ Yorùbá yìí tẹ́ ẹ bá gba àlejò láyé jù láyé tẹ́ ẹ bá gbà wọ́n jù ìtàn ìlú yìí ni wọ́n kọ́kọ́ tọwọ́ bọ̀ wá change ìtàn yẹn tí kì í bá ṣe pé èjì ń jiyàn àti Sunday Igboho àti Kakanfò kí ni tẹ́ ẹ ní kí ni tẹ́ ẹ tí ìdánwò tẹ́ ẹ fi ń bára yín jà ẹ̀yin méjèèjì tí wọ́n bá pa yín pọ̀ ẹ lè má tí ì tó ẹyọ kan nínú àwọn ọmọ ogun àwọn ọmọ Ìgbò láwọn tí wọ́n láwọn dá wàhálà alẹ́ tẹ́rù ọmọ àbájọba ẹ mọ̀ tí a ń dánwò ni àǹfààní mélòó lẹ́yìn méjèèjì tí rí o ebi kan ní tòǹpolò láyé Buhari ẹ̀ mọ̀ iye bílíọ̀nù tí a gbé fún un táyé Jonathan sẹ́ lè káyé àwọn ọmọ líle ibẹ̀ tán ẹ̀yin méjì tẹ́ yọjú síta ẹ sì tún wá ń bára yín jà lójoojúmọ́ àwọn àríjẹ nínú bàjẹ́ tí wọ́n ń kó sí yín láàrin àìmọye ìtàn míì ni mò ń gbọ́ràn yìí lẹ́yìn ìtàn tọmọ ìyá mi Laji Abass kọlọ́mbà ń san lẹ́san dáadáa. Àmín. kí ló dé tẹ̀ ń bára yín jà kí ló dé kí mo lẹ́tí kí lẹ́tí achieve. ẹ lọ wo nǹkan kan tó máa ń ṣẹlẹ̀ sáwọn ẹranko àwọn gazelle àwọn ìgbín kan bẹ tán níwò gàgàrà báyìí. ọjọ́ tọ́lọ̀ ń bá fẹ́ kí kìnìún pa wọ́n àwọn méjèèjì ni wọ́n máa bára wọn jà kíní ìwo wọn yà wá lọ́mọ́ra wọn ní lè rí yọ ibi tí wọ́n bá ti lè rí yọ yẹn ni kìnìún ti lè. ẹ̀yin méjèèjì tó yẹ kẹ́ ẹ parapọ̀ kẹ́rù ọba àwọn ọ̀tá alẹ́ Yorùbá ẹ̀yin lẹ wá ń bára yín jà kílẹ̀ tí ilé kílẹ̀ tí jẹ. ànẹ́sùlẹ̀ nẹ́sì fi ìbádìwé wà fi àdọ̀rin. bẹ́ẹ̀ bá mọ gbogbo ẹ máa gbà láàrin ẹ̀yin méjèèjì ni èyí tó dàgbà ò gbọ́dọ̀ wà gbà kó fa àbúrò mọ́ra ni àbúrò gbọ́dọ̀ fa ẹ̀gbọ́n mọ́ra ni kílẹ̀ tí jẹ oore ẹnìkan ò lè dí ẹnìkejì lọ́wọ́ níjọ́ tí wàhálà bá dé àwọn ọmọ ogun tilẹ̀ Yorùbá ń wò pé àwọn eléyìí ó wúlò ẹ méjèèjì sì ń bára yín jà lọ́sàn-án lóru ẹ gbà yàwó ara yín ni. ilé Ọlọ́run fẹ́ Abdullahi wàásìá ilé Ọlọ́run fẹ́ tó kálukú ti lè ṣèjọba ayé ẹ ó kálukú ọmọ jẹ tiẹ̀ lọ́lọ́tún lọ́sì ẹ provide ìfọ̀kànbalẹ̀ fúnlẹ̀ Yorùbá ẹ ran ìjọba lọ́wọ́ lórí bí ilẹ̀ Yorùbá ó ṣe ní ìfọ̀kànbalẹ̀. ọwọ́ ariwo là ń gbọ́ níta wọ́n ń pa àwọn èèyàn wọ́n ń pa àwọn èèyàn ẹ̀ẹ́jọ́ wá gbogbo ọ̀nà tọkẹ̀yìn méjèèjì ó fi jọba lẹ̀ tẹ́jọ ṣiṣẹ́ pọ̀ iṣẹ́ tí ń bẹ ńlẹ̀ yìí pọ̀ kọjá sẹ́yìn méjèèjì. bí kúkúrú ọ̀pá gbọ́n ìwò ló ṣe gígùn kí ló sẹ́yìn méjèèjì kí lẹ̀ ń bá kiri ayé kí lẹ̀ ń bá kiri ayé ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ lélẹ́yìí tí mo sọ yí ọ̀rọ̀ ọ̀ràn mi ẹ wá ń bára yín jà àwọn ẹ̀mẹ́ yín yín lérí síra wọn àwọn dèdèrè kan pera wọn lájẹ wọn wí wótòwótò wárawàrá ẹ̀yin lájẹlẹ̀ bá pa gbogbo àwọn tí wọ́n jọ́ta ilẹ̀ Yorùbá yìí ẹ̀yin méjèèjì ẹ lọ ronú ẹjọ́ rí yín ó pé you can win the war but lose the battle. kí láǹfààní war to win to lose battle yẹn ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nínú ayé téèyàn bá ti lose target ó ti lose battle ó lè win ní war but ó lè lose battle. ẹ̀ràn Yorùbá ẹja ronú ẹja fọwọ́sowọ́pọ̀ àní ìkan parapọ̀ wọn. mo wá bá olóyè Sunday Igboho ìmọ̀ràn tí mo fún olóyè Sunday Igboho ń jọ sí kọ́kẹ́kọ́kẹ́. èmi kì í gbàgbé olórí ká ní mo fẹ́ wo táwọn èèyàn ń sọ lórí ọmọ tí ń bú gbogbo àfáàlẹ̀ Yorùbá kiri ní àníkíra wa mọ́ bẹ́ẹ̀ mi ò kì í gbàgbé olórí. ìmọ̀ràn mi fún olóyè Sunday Igboho ní tó dìmú ni ó dìmú fi Islam lẹ̀ fún àwọn àtẹ̀wọ́ tó wà lẹ̀ má dá sí ọ̀rọ̀ àwọn àfáà. ọmọ tí ń kó ẹ̀gbin rẹ̀ lára yà fún pátápátá Ọlọ́run ti pín ẹ lé Ọlọ́run tẹ̀ ti fà ẹ́ sókè àwa tá a fẹ́ràn rẹ pọ̀ bí gbogbo èèyàn kọ́ èmi ò gbọ́dọ̀ má rántí oore tó ṣe fún mi àmọ́ ọmọ tí ń bú gbogbo àwọn ẹgbẹ́ bàbá rẹ̀ yìí ẹ̀kọ́ wo la fẹ́ rí kọ́ lára ọmọ tí ń bú gbogbo àwọn bàbá yìí tó bá bú gbogbo àwọn bàbá Sunday Igboho sẹ́nu Sunday Igboho dùn yàgò fún ọmọkùnrin yìí gédégédé yóò kó ẹrẹ yìí ẹ la Ọlọ́run sì ti fà ó sókè a sì bẹ lọ́nkọ́lọ́hùn ní jẹ́ kó jábọ̀. ọmọ eléte pẹ̀lú gbogbo ọ̀rọ̀ oríṣiríṣi tí ń pa máwọn èèyàn kiri ẹ jẹ́ ká máa wo gbẹ̀yìn ọ̀rọ̀ bọ̀ kò sú gbogbo àwọn àfáà lórí eléyìí tá a jọ dojúkọ yìí
òun ni ó jẹ́ example pé ẹ má rí àwọn bàbá wa fi mọ́. Ẹ jẹ́ kí gbogbo wa wà lọ́kàn peaceful coexistence. Ẹ jẹ́ ká jọ ṣọ̀kan. Ẹ jẹ́ kí ilẹ̀ Yorùbá wà lálàáfíà. Níjọ́ tí fìtínà bá fẹ́ dé amọ̀pẹ́ láyìn àwọn míì ó tún jáde nínú agbára. Àmọ́ o tí bá ń bá a lọ báyìí wàláhì yóò padà lẹ́yìn tán bí mo ṣe wí ń jọ sí. Alágbára kì í sùn tán bí mo ṣe wí ń jọ sí. Lọ sọ mẹ́tẹ̀ẹ̀ta yìí dáadáa. Alágbára ò wá gbọ́dọ̀ bínú tán lẹ́lẹ́kẹ̀rin. Má bínú tán, má sọ̀rọ̀ tán, má sọ̀ tán. Nínú má bínú tán ni pé parí ìjà àárín ìwà àtọmọ̀yá rẹ̀. Kakanfò àwọn tí wọ́n kó sí yín láàrin tí wọ́n ń dàrú yìí. Ẹ̀yin méjèèjì ni bàbá Aláàfin fẹ́ sọ di nǹkan kó tó lọ. Lọ́jọ́ tí bàbá Aláàfin ọba fún olóyè Ìgbòho ní lẹ́tà ní wàhálà dé nínú ilé ẹ̀. Ni bàbá ní ìjọba ó rò wípé èèyàn lèèyàn dá gbogbo wàhálà yìí lẹ̀ ni o. Ó yé olóyè Ìgbòho, ó yé mi, ó yé àwọn tí wọ́n wà bẹ́ẹ̀ gbà yẹn. Ó yé ńlá pàtàkì tí wọ́n fẹ́ kẹ́yìn méjèèjì kẹjọ máa fọwọ́sowọ́pọ̀ báyìí lórí ìfẹ́ ní tí bàbá dà láníyàn wọ́n dà níyàn aburú kankan pé kẹ́yìn méjèèjì yọjọ́ wájú ilẹ̀ Yorùbá lẹ́yìn méjèèjì jẹ́. Bàbá yìí ni ọ̀wá sí láyé mọ́ làwọn tí wọn ò ní kankan tí wọ́n sì nínú ayé yín wá sẹ́yìn méjèèjì lọ́ta kí lẹ fẹ́ gbà bẹ́ẹ̀ ẹ gbàyàwó ara yín orí ẹnìkan ọ̀kan tẹ́ni kejì bẹ́ẹ̀ nìkan bá láyà tó bá síwájú ogun ọ̀rọ̀ rẹ̀ ò lè jà ó lè kọ́lé tagbọ́n gbà mí. Ọlọ́run ní da ọ̀nà yín méjèèjì ẹ dákun. Ẹ wá rí ti Laji Abass ọmọ ìyá mi ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn mo fọlọ́ bẹ Laji Abass mo fọlọ́ bẹ Kakanfò ọmọ ìyá lẹ́jọ́ jẹ́. Bẹ́ẹ̀ méjèèjì bá wá ń jáde tẹ̀ ń kúra yín nítorí ọ̀rọ̀ tán. Níbi tílẹ̀ Yorùbá bá dé yìí ká mọ̀ wá rí àgbàlagbà kan tí ó dìde tó sọ pé páyà ẹ dákẹ́. Àwọn àgbà náà dà. Èwo láti bú tán nú àwọn àgbà. Ọ̀kan náà tó burú lára ilẹ̀ Yorùbá ni pé kọ́rọ̀ wọn ti tọrọ kan ti máa sáré lébẹ̀lì ẹnìkan pé Ọbásanjọ́ ìsọmọ ilẹ̀ Yorùbá bí ìbá ṣe Yorùbá yẹ ọdún táwọn bàbá rẹ̀ ti gbé lẹ̀ yìí ń kọ́. Pride ni ó lè ṣe mistake kó dùn wá ọ̀kan náà pride wa ni. Gbogbo ọ̀ràn tí bá sáré yọ àwọn èèyàn dànù ìlú tó bá fẹ́ great bí àwọn agbábọ́ọ̀lù wọ́n sa star káàkiri ni wọ́n sì fi win ní géèmù tí a bá win ní géèmù tán tí ọba lọ lu wọn kó máa lọ. Gbogbo àwọn tí a jẹ́ glory ilẹ̀ Yorùbá ẹ má máa lébẹ̀ ni wọn mọ́. Kódà bó bá jẹ́ ọmọ Jámánì ló wá sẹ́tù síbi tá a dẹ̀ rí pé lè yín promote wa a ní fi ìjà síwájú lé lọ́wọ́ ni.